Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. Ajẹ́pà ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Nínú àwọn tí ń jẹ gudupẹ nínú owó bandit ó làwọn negotiator. If it was up to you, would you negotiate with terrorists? If terrorists ask for weapons, they ask for money, they ask for concession on future laws of this land as part of their ransom. If you are the governor, would you accept those ransom? Gbogbo àwọn tájáde tán sọ pé ó parọ́ máa wà fà á nígbà tí mo béèrè yìí pé ta ló ní kẹ́ ẹ gbàlejò sáà safe negotiator kì í gbọ̀fẹ́ o yọ gbà lọ́wọ́ ìjọba yóò sì gbà lọ́wọ́ tiwọn tí wọ́n bá kidnap níbì kan wọ́n plant àwọn kan síbẹ̀ gbogbo ẹni tí ó bá máa sọ̀rọ̀ kó sọ ẹnu ẹ̀ wọ́n rìkọ́ọ̀dù tí majority yín wí ó lè jẹ́ ara yín tẹ̀ ní fura òní fún wọn ní information pé wọ́n ti ní dókítà wọn ṣe kó tó jẹ mọ́ ọ̀rọ̀ radical ideology ẹ̀sìn gbogbo àwọn tí ń dájọ́ ẹ̀sìn wá ní àpá ẹ̀sìn wá ní ẹ̀jú ń bú ẹ̀ wá bá wọn sọ̀rọ̀ nítorí Ọlọ́run ìjọba Nàìjíríà bá mi lè sáà lè kọ́sẹ̀ lára Ibrahim Traoré Burkina Faso ṣé ẹ mọ̀ yí pé private security lọ́rọ̀ USA àti gbogbo ilẹ̀ Lárúbáwá ni tí wọ́n kóra wọn sábẹ́ Amẹ́ríkà ṣé sọ fún yín pé mùsùlùmí ni ààrẹ Amẹ́ríkà wọ́n ń ṣe mùsùlùmí but security la need including Saudi Arabia tó fi débi tá a ti ń sin lọ ní Saudi Arabia ṣé ẹ mọ̀ yí pé ọwọ́jà security Amẹ́ríkà dibẹ̀. Kidnapping nowadays is now a very lucrative business gidi náà fi ń ṣe báwọn tó ń wá epo ṣe ń rí bílíọ̀nù làwọn kidnapper náà ń rí bílíọ̀nù níbẹ̀. FBM report àjọ àgbáyé wọ́n ní láàrin ọdún mẹ́ta sásìkò yìí àwọn tí wọ́n jí kó ní Nàìjíríà they are very close to 5,000 láwọn tí wọ́n kó wọgbó lọ wọ́n close to 5,000 àwọn tí wọ́n pa wọ́n ti lé ní 700 èèyàn FBM report. ẹ wá tó wá mọ kíní kan dájú oríṣi mẹ́ta òun làwọn kidnapper yìí òun làwọn bandit group mẹ́ta ni wọ́n àwọn group kan bẹ̀ tán jẹ́ professional àwọn yẹn wọ́n ní international connection àwọn professional wọn yẹn wà lókè nínú wọn làwọn Boko Haram wà wọ́n wà highly linked kò sí orílẹ̀-èdè tí wọ́n wà connected mọ́ pàápàá jùlọ ní West Africa pàápàá jùlọ ní Eastern world wọ́n wà highly connected wọ́n mọ̀ra wọn wọ́ wọ́n máa ń sùn kò sí tí wọ́n ní ìdí tí wọ́n yìí gbà àwọn ọ̀gá pátápátá nìyẹn ibo làwọn yẹn wá gbà wọ Nàìjíríà arákùnrin kan gbé ní Abubakar Kawu Baraje níbi ọdún bóyá last year àbí 2 years ago tó ń ṣe 78th birthday ńlọ sọ̀rọ̀ kan ó wà lórí news ẹ lọ́ka Kawu Baraje nígbà táwọn fẹ́ dìbò bàbá Buhari ibi tó bá wà lọ́rùn Ọlọ́run máa ṣàánú rẹ̀ yóò máa ṣàforíjì àdánwò tíjọba yìí máa gbé wá tíjọba Buhari máa gbé wọ Nàìjíríà máa pọ̀ gan-an ní. ó ní nígbà táwọn fẹ́ dìbò táwọn fẹ́ lé Jonathan lọ by force làwọn ronú pé káwọn lọ kó àwọn militia group káwọn kó wọn wọlé ó láwọn làwọn kó wọn wọlé ẹ lọ ka news yẹn ń bẹ lórí Google dollar Kawu Baraje lọ sọ bẹ́ẹ̀ ó láwọn làwọn kó wọn wọlé with intention pé kán wá dìbò fáwọn kán dẹ̀ lè halẹ̀ mọ́ àwọn àdúgbò òbí tí ọ̀tá bá ti lè wọlé káwọn èèyàn ó lè túká ń bẹ̀ wọ́n sì kó irinṣẹ́ gidi fún wọn àwọn ẹ̀dẹ̀ sanwó gidi ìjọba wọlé ìbò tán ìjọba ò yà sí wọn mọ́ wọ́n dán wọn kanú gbó àtijọ́ àti mú survivor náà ń wá ó yẹ káwọn náà padà sílùú wọn táwọn ti gbowó iṣẹ́ wọn padà wọn ẹ̀dẹ̀ dá gbogbo oníṣẹ́ padà ibi àdánwò tí wọ Nàìjíríà lára ló fi wá di pé wọ́n ronú mining site ibi tí gold wà ibi tí lithium wà ibi tí oríṣiríṣi nǹkan wà wọ́n lé àwọn èèyàn kú ní locality yẹn wọ́n invite àwọn òyìnbó kán máa wá kó nǹkan yẹn kán máa fi fún àwọn ní ìbọn àti hard currency ntòfà tí wọ́n fi kọ́kọ́ gbogbo ilé ìtàn ṣe lọ anywhere àti yẹn bá ti rí i pé gold wà lithium wà àtàwọn nǹkan olówó iyebíye wọ́n lé àwọn ará abúlé yẹn kúrò ẹ̀yìn òrùn kọ́kàn pààyàn ni wọ́n fi ẹ̀sìn bojú ni kì í ṣogun ẹ̀sìn wọ́n fi méje owó tó ní wọn lè padà sílùú wọn mọ́ àwọn yẹn tó yàtọ̀ sáwọn tribe Nàìjíríà bẹ́ẹ̀ tẹ̀jẹ̀ Haúsá ni gbogbo wọn sọ wọ́n tó yàtọ̀ díẹ̀ kí ni nǹkan tí mo sọ débẹ̀ ni pé ẹ wá wò láti gbà yẹn àwọn international group yẹn àwọn yẹn burú jù ó mì pa àwọn tí wọ́n pè wọ́n wọlé wá dìbò àwọn yẹn fa wàhálà sí Nàìjíríà lọ́rùn ẹlẹ́ẹ̀kejì àwọn private ibẹ̀ àwọn olórí olóṣèlú mọ̀ bẹ́ẹ̀ ní àwọn tí wọ́n ní àwọn yẹn àdúgbò tí wọ́n bá mọ̀ pé ibẹ̀ ní opponent àwọn ti rérò wọ́n á tẹ wọ́n síbẹ̀ pé lọ disperse wọn ẹ̀dá bẹ̀rù kán má rí ibò mẹ́ nígbà tó jẹ́ pé ibi tó wọ́n ti rí ibò títì kò bá rí èèyàn bẹ́ẹ̀ ọ̀dọ́ táwọn ní àwọn ọmọ báwo ṣe wọlé olóṣèlú ń bẹ nú àwọn tí wọ́n nìyẹn ìjọba kan ti ń bẹ lórí àga tí ò bá tẹ́ wọn lọ́rùn wọ́n á lo àwọn yẹn láti da ìlú yẹn láàmú fúnra àlú ni ó sọ pé àfi ọmọ máa lọ àwọn olóṣèlú wọ́n lò yẹn àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn ní individual àwọn ọmọ èèyàn lẹ́gbẹ̀ẹ́ títì àwọn oní one chance àwọn ọmọ rẹ̀ nìkan tó páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ni tí kì í pààyàn nínú wọn àwọn owó tó ń kájúkú wọn gbà ló ní lànà bọ́ sí ń gbà ẹ wá dákun kí n tó parí ọ̀rọ̀ yìí ẹ wá jẹ́ kájọ wò èèyàn mélòó ní jẹ nínú ìbàjẹ́ èèyàn mélòó ló jẹ́ pé ìbàjẹ́ ní jẹ Kùránì la tufsidu fil ardi ba'da islahiha ilẹ̀ tá a bá ti fọ̀ mọ́ ẹ má tó bàjẹ́ mọ́ ẹ má jẹ́ ó bàjẹ́ kí ló dé dẹ́ ń jẹ ìbàjẹ́ èèyàn méje ní jẹun látara bandit o èèyàn mélòó èèyàn méje 7 ní jẹun látara bandit ló fi jẹ́ pé owó kékeré ọ̀ka wọn billions lówó tó ká wọn lẹ́nu o àkọ́kọ́ ẹni tí ń jẹ́ mbẹ̀ làwọn atọ́ gangan àwọn tí ń gbé bọ̀ dání àwọn tí ń lọ kó yẹn gangan percentage tí wọ́n lọ ga jù àwọn ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn international body tí wọ́n ní wọ́n ń sẹ́ǹdì nǹkan sáwọn náà wọ́n jọ ń pín ní ẹlẹ́ẹ̀kẹta làwọn facilitators àwọn uniform men ní wà nínú àwọn facilitator náà láwọn tó jẹ́ pé ìjọba ń sanwó oṣù fún wọn wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ fáwọn míì tí wọ́n bá lù jẹ́ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn local informant wọ́n jẹ́ ń bẹ́ẹ̀ o wọ́n ní strike nílùú kan kí ó mọ̀ sí informant o
ẹ lọ́gbọ́n yẹn èyí tó ṣẹlẹ̀ sí fámìlì mi kọjá ni mo fi rántí níbi ọdún 5 sẹ́yìn ẹni tó wà nínú ilé kẹ̀kẹ́kẹ́kẹ́ òun ló gbé olè tìka wájà ọ̀kan ṣẹlẹ̀ ní Port-Harcourt ló yá bí last week ló máa ṣẹlẹ̀ arábìnrin kan tó wọ báǹkì tó wá dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan ó dọ̀ tí ń gbọ́ lára ẹnìyẹn ó dọ̀ tó ti máa ń gbọ́ rí ibẹ̀ ló ti fura pé sí ẹni tó kidnap òun tó rape òun láìmọye ìgbà kọ́lẹ̀ nìyí ara rẹ̀ balẹ̀ mọ́ torí gbogbo ìgbà tí wọ́n kidnap ẹ̀ wọ́n dà nǹkan bójú àmọ́ ọkùnrin yẹn nínú rape ẹ̀ gbogbo ìgbà òun ni máa rape ẹ̀ jù ó ṣe pé àwọn security bank nù pé ẹ mọ̀ dára ọkùnrin yẹn lọ ẹ dákun ẹ bóun check ẹ mú wọ toilet ẹ pé kó bọ́ ṣòkòtò ẹ kó bọ́ trousers ẹ níbi apá ọ̀tún ẹ̀ tattoo ń bẹ níbi ẹ̀gbẹ́ itan tó súnmọ́ bí nǹkan ọmọkùnrin rẹ̀ ó ṣe tattoo síbẹ̀ tẹ́ ẹ bá ti rí tattoo ń bẹ ẹ mú kidnapper ni ẹni ó kidnap òun wọ́n bá mú wọ toilet wọ́n bá tattoo ń bẹ lóòótọ́ ní Nàìjíríà yìí náà ni ó yá last week àbọ̀sẹ̀ méjì sẹ́yìn mà ní nílẹ̀ Ìgbò àwọn nẹ́bà ránṣẹ́ pa àwọn ọlọ́pàá lọ́wọ́ àgbè ibi mo wá lọ ọkọ̀ arábìnrin yẹn wá dé wọ́n ránṣẹ́ wọ́n ní kó wá identify rẹ̀ nígbà tó ọkọ̀ arábìnrin yẹn rí lórí pé télọ̀ tí ń bọ̀ òun ránṣọ lélẹ́yìí télọ̀ tó free nínú ilé òun débi pé kò síbi tí ó kì í wọ̀ so télọ̀ ló mú àwọn èèyàn yìí wá àṣẹ gbogbo tó ń wọlé òun àṣẹ ìyàwó òun ti wọ̀ lójú ló sì rẹ́pù ìyàwó òun débi pé ìyàwó kan ò lè mọ ìgbà tó rẹ́pù ẹ̀ o lè lé ní pé títa pé kọ́ wá já ló jẹ́ kí n sọ pé àwọn informant wọ́n ń jẹun níbẹ̀ bákan náà làwọn local chief àwọn baálẹ̀ sọnù ẹ máa dánwò wọ́n bẹ́nu àwọn tó ń jẹ nínú oúnjẹ yẹn nínú àwọn tó ń jẹ ń bẹ̀ làwọn surveillant tí a bá kidnap níbì kan wọ́n plant àwọn kan síbẹ̀ gbogbo ẹni tí ó bá máa sọ̀rọ̀ kó sọ ẹnu ẹ̀ wọ́n rìkọ́ọ̀dù tí majority yín wí ó lè jẹ́ ara yín tẹ̀ ní fura òní fún wọn ní information pé wọ́n ti ní tókùtà mọ̀ṣẹ̀ wọ́n ní gbèsè tókùtà mọ̀ṣẹ̀ àwọn fọ́màtì yẹn táwọn bá tó wá ń gbowó lọ fún wọn gbogbo bí ẹsẹ̀ báwọn tó ń gbowó lọ sí ń lọ àwọn kan mọ́nítọ̀ wọn gbogbo adoption ni wọ́n fi lè sọ fẹ́ni tí ń gbowó bọ̀ pé yes àmọ́ kó bọ̀ ibi báyìí lóde kó lè máa pàmò ẹ̀ à ń sọ ẹ̀ o ẹni tí wọ́n ti surveillance ní fún wọn ní information wọ́n lè ní surveillance bí mẹ́wàá ní gbogbo junction ibi mo wá lọ ni mo wá dé nínú àwọn tí ń jẹ gudugbe nínú owó bandit ó làwọn negotiator gbogbo àwọn tájáde kan sọ pé ó parọ́ máa wà fà á nígbà tí mo béèrè yìí pé ta ló ní kẹ́ ẹ gbàlejò sáà safe negotiator kì í gbọ̀fẹ́ o yọ gbà lọ́wọ́ ìjọba yóò sì gbà lọ́wọ́ tiwọn náà àwọn ni wọ́n mú ta ni ó jẹ negotiator láàrin wọn ẹni tí wọ́n trust pé kò ní jàǹbá wọn wọn lè kó 10 billion kalẹ̀ kí tiẹ̀ náà wọ́n kà lọ́wọ́ kò bọ́ sí o àmẹ́nita wí yóò ṣe perfectly nígbà tí ìjọba níta ni ó wà á lọ ó ṣe olóhùn lọ bẹ́ẹ̀ ẹ ṣe ìwé bẹ́yìn lẹ́ràn òun ẹ̀dẹ̀ fóun security nítorí fàtọ́ lọ́pàá fi ń tẹ̀lé kiri nìyẹn ẹ rí ọ̀rọ̀ gbogbo àwọn àfa àtẹwá jáde tẹ́ ń sọ jágbàjágbà yìí wọ́n rí náàgà wọn mọ ẹni tí nípa ti lọ láyé àwọn tí ń jẹun bẹ̀ wọ́n pọ̀ àlòkùn ajínigbé tó wọlú kò yé wa mọ́ kò yé olówó kò yé mẹ̀kúnnù kò yé jọba ọba tó láyé àkégbè ẹ àwọn tí ń bẹ ní ibẹ̀ yọ wọn jáde bá wọn pín bẹ olúwa mi mọ̀jẹ̀ abá wọn pín bẹ olúwa mi mọ̀jẹ̀ abá wọn pín bẹ olúwa mi o mọ̀jẹ̀ abá wọn pín bẹ olúwa mi mọ̀jẹ̀ kí wàá ní solution bọ́rọ̀ bá dàrú báyìí kí ni solution ó kàdùkú ọlọ prepare ẹ lọ mọ̀ bẹ́ẹ̀ ṣe protect ara yín ó kàdùkú ọmọ yọrin ó kàdùkú ọmọ rìn tìfura ọlọ́run ló lè là wá kò síbẹ̀ yẹn ṣe lè fura tó ẹni ọlọ́pàá fi kó bẹ̀ padà kó bẹ̀ ẹ lọ ìkú ipò ara yín ẹ̀yin ọ̀dọ́ ní community ẹ̀yin tẹ́ kọ́ nípa chemistry ẹ̀yin tẹ́ ẹ lọ wọgbọ́n tẹ́ fi lè attack àwọn tó fẹ́ jẹ yín run mí ní ká ẹ lò láti fi bàlújẹ́ bí yẹn ṣe mú everybody bí ẹ díẹ̀ yìí kò dáa tó nǹkan number 2 gbogbo tó jẹ mọ́ ọ̀rọ̀ radical ideology ẹ̀sìn gbogbo àwọn tí ń dájọ́ ẹ̀sìn wá ní apá ẹ̀sìn wá ní ẹ̀dúnbù ẹ wá bá wọn sọ̀rọ̀ nítorí Ọlọ́run ìjọba Nàìjíríà báàbá mi lè sáàlì kọ́sẹ̀ lára Ibrahim Traoré Burkina Faso àfáà kan ló jẹ́ oní radical ideology ní Burkina ó gbé wọn gbé lọ kóòtù ó sì rán lẹ́wọ̀n làwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó lọ ní o làwọn ọmọ ìjọ ẹ̀ ní wọ́n jáde wọ́n protest kókó bá wọn jà ó lẹ́yìn ọlọ́pàá ẹgbẹ́ lù wọ́n ẹ arrest gbogbo wọn wọ́n sì arrest gbogbo wọn tó ń sìnkú wọn láwọn sójà lọ́wọ́ ó láwọn ilé ìfẹ́ jagun jihad wọn fẹ́ jagun Ọlọ́run àwọn Boko Haram tẹ́ ń bá wọn jà ẹ lọ fún wọn training ẹ mọ̀ tí wọ́n wájú fún wọn lọ bá Boko Haram jà ogun Ọlọ́run ni wọ́n fẹ́ jà jihad nù ẹ̀mí ìsìn mọ́ máa àwọn sójà àmì ẹwà kí ẹ̀fọ́ ẹ̀sọ́ wọn lọ́wọ́ ẹ̀sọ́ wọn lẹ́sẹ̀ àwọn ẹ̀ ti wájú ẹni ọba kú ó ti kú jihad ó ti bá tiẹ̀ lọ́nà ìjọba sáà ní lóru yẹn náà lórí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ kọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìsìn yìí sáà ní padà lórí eléyìí number 3 ìjọba bàbá gbọ́ bàbá ní gbọ́ fani bọ̀ ìyàn ń bọ̀ ní north àìmọye ẹni ọ̀dà kó tó ti sá kúrò lóko ilẹ̀ Yorùbá tá àti ẹ̀ lóko tó nǹkan òyìn ti sá kúrò lóko báwo nìyàn ò ṣe ní wá dé ní 2027 number 4 ní tó yẹ kí ìjọba ó ṣe ọ̀rọ̀ ó dọ̀yọ́ national park yìí àti Candy Lake park àti gbogbo àwọn tí òwúlò yẹ wá páàkì wọn number 5 ẹ franchise tó ní ìṣèwì security